ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. ẹrún òkú ọmọ èèyàn ó yè, ajá ó wálé. Orúkọ yín ti jẹ́? Orúkọ mi ni Ganiyu Akeem Ògúnníran, ọmọ jagunjagun tí gbogbo ayé sì mọ̀ mí sí Lábàlá. Lábàlá. Bẹ́ẹ̀ ni. Lábàlá eégún ni yín ni? Mi ṣe eégún, ìdíran ọdẹ náà ni wá. Ẹ fi ń jẹ́ Lábàlá ni? Orúkọ tí gbogbo ayé tí wọ́n mọ̀ mí sí nípa ọdẹ nu. Àdúpẹ́. Ta lọ́pọ̀ yín lọ́dẹ? Ta lọ̀gá yín níbi iṣẹ́ ọdẹ? Mo bá nílé lọ́dọ̀ bàbá tó bí mi ni. Ẹ bá iṣẹ́ ọdẹ? Bẹ́ẹ̀ ni. Nígbà tó yẹ pé ẹ bá ṣe ọdẹ ńlé ni, ṣé bàbá yín náà ló gbébọn fún yín? Agbára Ọlọ́run, àwọn náà wọ́n gbé fún mi. Ṣé ìgbà tí wọ́n gbébọn fún yín, sínú máa yín ti dùn sí? Inú wọn dùn sí, torí kó tó di pé wọ́n gbébọn fún mi ni wọ́n ti mú mi lóko. Látìgbà mo ti wà ní kékeré tí mo ti ń tẹ̀lé bàbá mi káàkiri. Màmá yín ò complain? Wọn ò complain, nígbà tí mo pèsè bàbá tó bí mi náà. Ǹjẹ́ wọ́n á gbébọn fún yín o? Ẹran kí lẹ fi pa? Ọ̀yà ni mo kọ́ fi pa. Ẹran àkọ́kọ́ yín? Ẹran àkọ́kọ́ mi Ọ̀yà ni mo pa. Ọ̀yà? Bẹ́ẹ̀ ni, inú mi wà ń dùn. Ọmọ Ọ̀yà bí? Ọ̀yà ní ńlá báyìí, inú mi wà ń dùn nígbà tí ìpa bẹ́ẹ̀ rí. Nígbà náà mo ti ń sọ, bàbá ní ó jorí Ọ̀yà yìí, bàbá ní mú lọ fún, a ní pé wọ́n jẹ. Inú mi ṣàṣe ń dùn, mo sì mú lọ ilé. Bó ṣe rí nù. Ńgbà bàbá bá jorí, ilẹ̀ ní màmá ọ̀jẹ̀. Ẹran tún kù ń bẹ. Ẹ̀rọ tí màmá. Ẹran tún kù ń bẹ, ìtàn ẹgbẹ́ ọpá gbogbo ẹ̀ wà ń bẹ. Ṣùgbọ́n bínú mi ṣe kọ́ dùn pé torí bí ìrànràn lọ jẹ́ fún mi. Níbẹ̀ náà mo ti ń sọ. Ìgbà tẹ́ ẹ wá di òríjínà ọdẹ, ẹran tó lówúra wò lẹ kọ́kọ́ pa? Ẹ ṣeun, kìí ṣe ẹyọ kan mà. Nínú àwọn ẹran tí mo pa, túùpù ń bẹ, ìmọ̀dó wà, gálà, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àwọn ẹran ńlá àwọn wo lẹ parí nù wọn? Àwọn ẹran oníwo gàgàrà yẹn? Mo pa òtòlò rí. Òtòlò? Bẹ́ẹ̀ ni. Ọjọ́ àkọ́kọ́? Ó jẹ́ ọjọ́ àkọ́kọ́ ní òkè odò lọ́hùn. Lókè Dàmú? Láro odò Ògùn. Èwo lẹ tún wá parí nínú wọn? Àwọn túùpù, ìmọ̀dó àti mo tún pa nù. Ẹ̀ẹ̀kan náà lẹ pòtòlò yẹn rí? Ẹ̀ẹ̀kan náà ni. Tóró ni wọ́n ń pè ní waterbuck. Ẹ̀ẹ̀kan náà lẹ parí? Bẹ́ẹ̀ ni. Bó la ṣe wá gbọ́ ìrírí yín báyìí, àwọn ìrírí yín láwọn oko tẹ́ ẹ ti dẹ́? Ìrírí pọ̀. Ọ̀yá. Ní bá ti kéré mọ́ yóò wọ ẹnu tí wọ́n gbé wa iná. Ọ̀yá. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ògún. Adúpẹ́ lọ́wọ́ Ògún. Ṣìbà lọ́wọ́ bàbá tó bí mi. Ẹ̀yin bàbá mi mo kí yín àtẹ̀yin ìyá mi. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Bí wọ́n ṣe mú mi káàkiri nínú àwọn ìrírí tí mo rí, èyí tó jẹ́ tó dùnyàn nínú ó wà. Níbẹ̀ náà a rí ìkókù náà tó bọkàn jẹ́ ráńpẹ́ díẹ̀. Ẹ sọ wọ́n lọ́kọ̀ọ̀kan. Nínú èyí tí ó bọkàn jẹ́, lọ́jọ́ kan a lọ òkè Ògùn náà ní rìsáàfù. Bàbá tó bí mi wọ́n sì ti kú. Ó lè jẹ́ pé bàbá tó bí mi àwọn ni wọ́n gbébọn yẹn lé mi lọ́wọ́. Gbogbo àwọn bàbá wa kọ̀ọ̀kan nílùú Ọ̀yọ́ yìí
mo tún wá ń sá sábẹ́ wọn káàkiri náà tó jẹ́ wípé àwọn àtàn bàbá tí wọ́n bí mi gan wọ́n jọ ń ṣe. So mo rí ẹ̀kọ́ kọ́ ní ọ̀dọ̀ wọn káàkiri lóríṣiríṣi. Ṣùgbọ́n nǹkan tí ọkàn kọ́ ọjọ́ kan, bàbá Irinwọ́nwọ́, Ọlọ́run bá ń forí jìn wọ́n, àmín o, Ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀, àmín, àti gbogbo àwọn yòókù náà, bàbá Ládèjì ni, Jọ́bọ́ ni, bá ń lọ sá, Ọlọ́run bá ń forí jìn gbogbo wọn. ìbá mi. Gbogbo wọn bàbá dáadáa ni wọ́n. Bàbá Irinwọ́nwọ́ ni wọ́n wá kó wa lọ sí rìsáàfù lọ́jọ́ yìí. Èmi náà ni mo já aṣojú wọn. Torí bàbá ti dàgbà. Bẹ́ẹ̀ni. Àgbà náà la fi lọ, gbogbo ohun tá a máa ṣe èmi náà mo máa yanjú everything. Ìjọ tá a wá kọ́ wọko, ẹjẹ́ á fẹ́ ewébẹ̀. Àwọn bàbá mi náà wọ́n jókòó lẹ̀ yìí, tí wọ́n máa ń pè nífẹ̀ẹ́ ewébẹ̀ ni pé ká kọ́kọ́ wá nǹkan tí a kọ́ fi jẹun ìjọ tá a bá wọko. A sá lọ. Ìbọn sáà dún pàápàá, ẹran kú, ńgbà ẹran kú, adarí délé bá. Ó kú olórí oko, bàbá tó kó wa lọ, a rí wọn. Ilẹ̀ fi ṣú. Ṣẹ́ṣẹ́ bàbá tà sí ni àbíbò. Ibo lẹ ti dẹ̀gbẹ́ yẹn igbó o? Igbó pọ̀. Igbó pọ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé ní ara odò Ògùn? Sára odò Ògùn bí. Ṣé ara odò Ògùn yẹn náà lẹ ṣe lébà sí? Ara odò Ògùn gangan la ṣe lébà sí tá a jókòó sí. Mo ń gbọ́ yín. Wọ́n máa wá ẹ̀mí ọ̀gá, àwọn náà wà lóko ń jọun. Tí wọ́n jẹ́ bí alápatà, àwọn náà bá wa lọ. Ńgbọ́ sáyà. Ṣé èso oko yẹn ni bàbá Irinwọ́nwọ́ ti sọnù? Òun náà ni mò ń bá bọ̀ yìí, ọ̀gá mi. Àdàpàjọ wà ń gbé. Torí pé níjọun, ẹ̀yin náà wàá bá wa lóko ń jọun. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ọ̀gá mi, ẹ̀yin ọ̀dọ́ Ìbàdàn, ẹ̀yin ọ̀gá wa Akíntayọ̀, àmàjọ wà lóko yìí. Bó ṣe rí nù. Ọkàn mi bàjẹ́, kálukú ń dáná nígbà tó di bí aago 9, tí kálukú náà ti ń kó dáa pọ̀tọ̀. Bó láàsì nǹkan kan, inú tèmi ò sádùn, kò sí tí jó jẹ, kò sí kan. Bó làá fẹ́ ṣe báyìí, mo sábọ̀ kàn jẹ́ tílẹ̀ fi mọ́ ni. Àwọn tó jẹun lè jẹun, àwọn tí ò lè jẹ ọ̀jẹ́ pé bó làá fẹ́ wí báyìí. Nígbà tí ó dìdájí, bí a ti retí ọkọ̀ ojú omi, ọba gbé bàbá dé. Bí bàbá ti fojú kan gbogbo èèyàn lé bàbá yìí, bàbá náà bú sẹ́kún ni. Pé ó ti mọ̀ pé ẹ̀yin ọmọ ọlọ́mọ ti kó yín sí wàhálà, ti kó yín sí òun. Ẹsẹ̀ mítà sí ni. Nígbà lọ wá sù ú, wọ́n wá láwọn ń wo ibìkan tó tẹ́ rẹ́rẹ́rẹ́ báyìí. Àwọn wò pé inú yanrìn wo leléyìí lọ́ọ̀kan báyìí kankan. Sáà ni àwọn ò ní lọ inú yanrìn. Òjò sì ló ń rọ̀ ńjọ́ yìí. Wọ́n bá rọra pẹ̀lẹ̀mọ́ síbi ara gọ́ọ̀gì kan bẹ́. Lára odò náà, ilẹ̀ fi mọ́. Nígbà òye ṣe fẹ́fẹ̀fẹ́, àwọn ọlọ́kọ̀ ojú omi tí ń lọ, wọ́n bá rí bàbá. Bàbá ṣẹ́wọ́ sí wọn wá bá bàbá. Àṣé yẹ̀pẹ̀ tí bàbá ń wò, àṣé dáàmù ni. Tómi lọ rẹ́gẹ́dẹ́. Ọlọ́run ò pé kí wọ́n lọ bẹ̀. Ògún náà dáàbò bò wọ́n lórí ilé wọn dọ́wọ̀ fún. Ọlọ́kọ̀ ojú omi sá gbé wọn wá. Nígbà tó dé, ẹkún bàbá náà fi pàdé wa. Mo ti dà yín láàmú nǹkan kẹsẹ̀ mi, àṣà Ọlọ́run sá ti ṣeun. Inú àwọn nǹkan tí ọba ọkàn jẹ́ ní rìsáàfù, ìkan tí mo kọ́kọ́ rí nù. Ìkànnù àkọ́kọ́. Ìkejì ńkọ́? Ẹ ṣeun. Ìkejì, Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ọ̀gá mi, Aríbikọ́fá. Inú ọ̀rọ̀ tí wọ́n ń sọ àti bàbá mi tí
wọ́n dìde bí ní ìsinyìí náà wípé àwọn ọdẹ ìsín á yàtọ̀ sí tìgbà tàwọn. Bẹ́ẹ̀ náà ni ọ̀kánjúà àti dáyé àṣà àti dàpọ̀ mú báyìí. Nígbà tí àwọn bàbá mi ń sọ lẹ́ẹ̀kan pé obìnrin ọdẹ kìí gbàyàwó ọdẹ nígbà kan, ní ìsìn kọ́ mọ́ kò rí bẹ́ẹ̀. Ó ti ń ṣẹlẹ̀ ní ìsìn. Ọdẹ ti ń fẹ́mi ara wọn. Ọdẹ ti ń fẹ́mi ara wọn. Ó ń jẹ́ kí n tí ò ṣẹlẹ̀ rí kó máa ṣẹlẹ̀. Nígbà wọ́n fàyọ ni pé ìkejì rẹ̀ nínú ìkìlọ̀ àti ẹ̀kọ́ tí àwọn bàbá yìí máa kọ́ wa, kọ́lọ́run má ti mú yín kúrò ńbẹ̀ tán báyìí. Ẹ bá mi. Ògún ó jẹ pẹ́ fún wa. Àmín o. Níbi ìbọn méjì gbígbé láti fi dẹ̀gbẹ́. Tó fi dìsín yìí, wọ́n wá báǹdì ẹ̀ báyìí pé ewu ni. Ewu ni. Ilẹ̀ rí. Ìdí tó fi jéwu ni wípé ihun tó ṣẹlẹ̀ níjọ́ yẹn ní rìsáàfù náà ni. Ẹnìkan ó gbébọn kan lọ́wọ́, ó fi kan kọ́ apá. Wọ́n wà ń lé ẹran nínú rìsáàfù náà, òun náà ń lé ẹran lọ. Bó ṣe já sínú ẹgburu nu, ìbọn ọwọ́ rẹ̀ dún, ọlọ́ọ̀bá yẹn, èyí kejì tó gbé. Tó jẹ́ pé nǹkan kí fi ń lé ẹran lọ báyìí, ọlọ́ọ̀bá ẹnìkan. Èyí náà jẹ́ ìbànújẹ́ ọkàn. Ṣùgbọ́n Ọlọ́run bá wa la ẹni yẹn. Gbogbo àwọn bàbá náà bẹ́ẹ̀ wọ́n pitú tó yẹ wọ́n pa, wọ́n sì ń tó yẹ wọ́n ó ṣe. Gbogbo nǹkan yẹn ó kù ńbẹ̀. Débi pé wọ́n ṣáà fi padà gbé wálé wá wẹ ojú egbò rẹ̀. Ló mú tí wọ́n fi ń báǹdì pé kí ọmọ ọdẹ kan má gbé ìbọn méjì tẹ̀lé àwọn lọ ìgbẹ́ mọ́ ní ìsinyìí. Tí ìbáṣepọ̀ bá ń dá adẹ náà lọ fúnra rẹ̀. Kódà ó kù díẹ̀ káàtó. Ìkejì. Ìkẹta ńkọ́? Ọ̀gá mi wọ́n pọ̀, ẹ jẹ́ kí. Ẹ máa kà fún wa. Abẹ́ ìrántí ni. Ìrántí mọ́, ṣùgbọ́n pọ̀. Ó pọ̀. Àwọn ọjọ́ tọ́jọ́jọ́ ọ̀dùnnú yín ńkọ́? Lóko ọdẹ. Ẹ ṣeun. Ẹ sáà rántí àwọn yín. Bẹ́ẹ̀ ni a rántí. Ọ̀yà èèràn kọ́ máa rán yín létí. Ọjọ́ tó jẹ́ ọjọ́ ìdùnnú ọ̀pọ̀. Ọ̀yà. Torí pé ní òpin ìgbà tó ti di pé tí wọ́n bí mi wọ́n kú, tí wọ́n sì ti fi nǹkan yìí lé mi lọ́wọ́, àti Ọ̀yọ́ o, àti Ìwó o, àtọ̀ṣun títí tí dé Ìjẹ̀bú. Wọ́n fèmí náà ta kókó kan débi wípé olórí kan tí mò ń kóyàn lọ Ọ̀gbẹ́dìsìn bí mo sì wà yí bẹ́ẹ̀ sí ń bá mi sọ̀rọ̀. Ẹ ti nígbẹ́ tẹ̀ ń dé báyìí. Ní agbára Ọlọ́run tí dé Ìjẹ̀bú tí ìsọ̀nà kan máa ń bẹ́. Nígbẹ́ aláàgó. Bẹ́ẹ̀ ni. Oṣù wo lẹ máa dẹ́gbẹ́ yín? A máa bẹ̀rẹ̀ láti oṣù kejì. A dẹ́wọ́ ní oṣù karùn-ún. Ẹ ti dẹ́bọ̀ ẹ̀yìn. Oṣù kẹrin àti dẹ́bọ̀ ẹ̀yìn báyìí. Mo wá ń gbọ́ rere yín yẹn. Bí a ṣe máa lọ tá a bá dóko, a máa dúpẹ́ fọ́lọ́run débi wípé inú wa máa dùn bọ̀ láti bẹ̀ débi wípé tá a bá lọ báyà ẹran máa kú dáadáa bí àwọn túùkú ìgalà nǹkankan. Ẹni tó bá bá wa lọ ní ọdún mi tó rí ṣe kò ní tí tó àsìkò ní ọdún mi ó ti mọ̀ pé ẹjẹ́ á lo oko báyìí, ẹjẹ́ á lo oko báyìí, ìgbà báwo ni á lọ kínní yìí. Ṣùgbọ́n nígbà tí èmi náà kọ́ Ọlọ́run ni àti àwọn tí wọ́n bí èmi náà láti forí balẹ̀ pẹ̀lú fún gbogbo àwọn bàbá tí wọ́n tún ṣẹ́kù yìí pẹ̀lú àtìlẹ́yìn wọn. Kọ́lọ́run má ti bá mú wọn kú. Àmín o. Bàbá mi ojú awo tí wọ́n jókòó yìí, àwọn náà máa tẹ̀lé mi táàjọ lọ sóko ọ̀hún. Ọ̀dà àwọn àgbẹ̀ tí ẹ máa dẹ tó jẹ́ gbẹ́ tí yàn ẹ̀kọ́ wo lẹ rí kọ́ ńbẹ̀ nípa kéèyàn jẹ́ olórí ìlú, ẹ̀kọ́ wo lẹ rí kọ́ ńbẹ̀ kó jẹ́ olórí ìgbẹ́? Ẹ ṣeun.
ẹ̀kọ́ tí mo rí kọ́ ńbẹ̀ ni wípé àkọ́kọ́ ná níbi àkóyawọ́ ẹ̀ẹ̀kejì tó bá di wípé oko ń bọ̀ láti lọ oko gẹ́gẹ́ bí àwọn bàbá mi tí wọ́n jókòó yìí á níbẹ̀ lọ́hùn káàkiri torí ara rẹ̀ náà ló fa irú à ń fẹ́gbìn ara ẹni à ń níra ẹni sínú nǹkan ẹni tó bá sì fẹ́ kóyàn lọ kò ní mọ nǹkan kan ṣùgbọ́n èèyàn máa bẹ lọ́rùn rẹ̀ káàkiri náà ni pé gbogbo àwọn tí wọ́n bá báyàn lọ kí kálukú délé rẹ̀ láyọ̀ padà ẹni ò ti fara kọ́ńbì kan èèyàn ò ní mọ̀. Ipa wo lẹ̀ ń kó gẹ́gẹ́ bí olórí ìgbẹ́ níbi kí wọ́n má yìnbọn mọ́ra wọn tàbí kọ́ má rányàn lóko ọdẹ yín tàbí kí wọ́n má pààyàn sí yín lọ́rùn lóko ọdẹ yín? Ẹ ṣeun. Bí àwọn bàbá wọn ò ní láti ilé iná lèèyàn tí máa kó ẹ̀ṣọ́ ròde kì í ṣe pé ńgbà tá a bá dóko láti ilé kó tó di ọjọ́ tí èèyàn ó mú ọjọ́ oko téèyàn ó bá lọ́hùn èèyàn ó ti rin àwọn ìrìn àjò débi pé èèyàn ó ti mọ̀ pé ọjọ́ báyìí ni kí n mú tí ń wọ oko lẹ́yìn rẹ̀ èèyàn wà tó sátọ àwọn onímọ̀ lọ láwọn àgbàlagbà àwọn bàbá tí wọ́n bí a pé ẹ gbà mí o tí nǹkan ò fi ní ṣẹlẹ̀ táburú ò fi ní ṣe tá a fi lọ tá a fi bọ̀ ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ lọ́run ilé òun ọ̀tọ̀ wá tún ní bẹ́ẹ̀ lọ́run pé kẹ́rin ó tó kú torí pé kẹ́rin ó kù náà lè rí ẹni tó kó èèyàn lọ pẹ̀lú àwọn owó kankan tóun náà ti ná ṣáájú tí ó ti fi rìnrìn àjò. Kéèyàn ó jó lórí ìgbẹ́ òun náà fẹ́ jèrè ni. Bẹ́ẹ̀ni. Gbogbo ìgbẹ́ yẹn ni máa já sí èrè fún yín. Bẹ́ẹ̀ni. Ni máa já sí èrè. Gbogbo ẹ̀ náà kọ́ èyí tó bá já sí èrè á dúpẹ́ náà nígbà tá a bá ti lọ tá a bọ̀ ìtọ́wà tó já sí kòkú náà kòkú díẹ̀ káàtó á dúpẹ́ fọ́lọ́run á sì tún máa kí ògùn náà pé nígbà tá a tẹ̀ ti lọ tẹ́nìkan kan ò ti yọ sọnù lẹ́yìn wa tí nǹkan kan ò ti sẹ́nìkan kan àti dúpẹ́ kò pé ká mọ̀ tún gbégbá omi. Ẹran tí wọ́n máa yọ fún lórí ìgbẹ́ bí wọ́n bá yọ ẹran yẹn fún yín ẹ wá kó wálé ẹ bá ti kó wálé ẹ wà níyàwó yín ó sì gbáà ẹ wà máa gbá dúdú mi àlágbá. Ẹ̀sìn ọ̀gá mi Akíntayọ̀ kò rí báwọn ibi tó tẹ̀ tí kọ́ bẹ̀rẹ̀ níjọ́ tá a bá ti kọ́ wọ oko gangan pa ẹran tá a bá pa gbogbo àwọn tá a bá jọ lọ kálukú náà láàpin tí kálukú ó jẹun kò ní sí pé èmi jẹran èmi ò jẹran àbí èmi pa ń pa inú kálukú dùn títí tí ó sì fi di pé á kúrò níbẹ̀ ẹni tó jó lórí bẹ́ẹ̀ tí ń ha fún wọn lábàbí ńlẹ́ hà ń bí yìí ó lè mọ̀kùn kankan lẹ̀mọ̀ lórí ayọ̀ ọkàn inú wọn ó sì dùn wípé á tún lọ lọ́la ògùn ó tún mú mi wá. Tí àkànṣẹlẹ̀ tẹ́ ẹ̀ mẹ́ran kankan wálé tẹ́ ẹ sì bójú rẹ ìyàwó yín pàdé. Kò sí àmúwálé náà. Olé àlè máa pọ̀ ni. Àmúwálé bó bá ti mọ àmúwálé fún ọ̀nà. Àmúwálé torí pé irú àwọn bàbá wa yìí náà tí bàbá bá sá kú bàbá náà ni ó tún kú. Àgbà ẹ kú àmójúbà wa o a ti dé o báyìí owó ti wulẹ̀ ọmọ á fún kálukú lọ tí ìsọ̀nà kan tí ìsọ̀nà méjì mọ àti máa ṣètò rẹ̀ látòkò wálẹ̀ tẹ́lẹ̀ yàtọ̀ sàn tá à ń haloko. Gẹ́gẹ́ bí olórí oko èèyàn púpọ̀ lẹ kó lọ ìgbẹ́ ṣé aáwọ̀ kì í ṣẹlẹ̀ láàrin wọn? Ẹ ṣeun ó máa ṣẹlẹ̀
ṣùgbọ́n bí àwọn bàbá wọn ó pé ẹ fi gun òtòlò tó kọ́ mọ́ bàa bàjẹ́, a máa na sùúrù sí náà ni. Ògún náà sì máa pé ká gbọ́ra wa yé. kí ni máa di àwọn ìjà yẹn? N tí máa díjà lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni pé ẹ rí i pé a sọ nǹkan kankan lẹ́ẹ̀kan pé ọ̀kánjúà àti dáyé àṣà àti dàpọ̀ mù. Ọ̀pọ̀ gbọ́dọ̀ máa fa ìbọn ìtakúta fún ẹlòmíì torí bẹ́ẹ̀ ìpọ́njú lẹlòmíì ń dẹ. Kógun ọmọjà dẹ̀gbẹ́ ìpọ́njú. àṣẹ wà. Bẹ́ẹ̀ràn bá ń lọ báyìí tí wọ́n bá ń fìbọn rò ó, ẹran ò ní tí ìkú wọn ò ti mọ iye tẹ́ran jẹ́ ń fa ìbọn ìtakúta. Ṣùgbọ́n láti ibi ìbẹ lọ́hùn ti ẹni tó kó wọn lọ tọ́lọ́run ó gbàdúrà rẹ̀, Ọlọ́run ó jẹ́ pé tí wọ́n bá ti ń ta kálukú ó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, kò ní ṣe déédéé. Tá a bá wá àwọn ìgbẹ́ yín yẹn, a máa ń rí àwọn ìyá kan ń bẹ̀, a máa ń rí àwọn obìnrin kan ń bẹ̀. Sáwọn náà wá ṣọdẹ ni? Àbẹ́yìn lẹ pè wọ́n pé wọ́n máa bọ̀? Ẹ ṣeun, wọn ò wá ṣọdẹ. Tí a bá ń lẹ̀ náà ni à ń tẹ̀lé lọ́dọ̀ àwọn tí wọ́n bí wa. Bíi kíni? Ẹ ṣeun. Lórí ọ̀rọ̀ àwọn obìnrin yẹn, especially nígbà tá a fẹ́ ń lọ àwọn Ìjẹ̀bú tá à ń lọ yìí, wọ́n ń bá wa lọ náà tí wọ́n jẹ́ bíi alápatà. Torí àwọn ọdẹ wa tí a bá jọ lọ, tí wọ́n bá pẹran táwọn náà bá tún ríta, inú tiwọn náà ò ní dùn. Ṣùgbọ́n àwọn obìnrin tí wọ́n máa bá wa lọ, wọ́n máa ń rà lọ́wọ́ wọn, wọ́n ó sì kówó wọn fún wọn lójú ẹsẹ̀. Inú kálukú náà ò dùn tó bá tó di lọ́la bẹ́ẹ̀ náà títí tá a fi kúrò ní oko. Àwọn tí wọ́n wà máa ń rà làwọn wà máa mọ bọ́n sí wá máa ń tà. Wọn yìí sì jẹ́ ẹnì kankan lówó. Ó jẹ́ nǹkan tí wọ́n fi máa ń tẹ̀lé a lọ tẹ̀lé a bọ̀. Ṣé ẹ fura bóyá àwọn obìnrin yẹn náà wọ́n wà lára àwọn tí ń díjà lẹ̀ láàrin àwọn ọdẹ tó wà kó? Nímọ̀ nípa ilé òun torí pé èèyàn máa ń pọ̀, èèyàn bíi 200 jù bẹ́ẹ̀ lọ. Rí tá a bá dọ̀hùn bí ọkọ̀ 4 a lè gbéra látọ̀yọ́ yìí, àwọn Ìwó náà join wa, ìlú mi náà wà, a jọ gbéra a jọ dọ̀hùn papọ̀. Tó bá tiẹ̀ jẹ́ pé irú báwọn kan bá wà, ó lè máa hàn sáwà tí ó jẹ́ àárín ara wọn torí pé kálukú ó lọ kọ́lé bá rẹ̀ káàkiri tí ó lọ dúró bùdóbùdó káàkiri ni. Ṣùgbọ́n tílẹ̀ bá mọ́ gẹ́gẹ́ bí olórí oko ni ó lẹ́tọ̀ọ́ àti kí gbogbo wọn káàkiri. Ẹ kú ojúmọ́ o, kankan o, á lọ rè á bọ̀ rè o, ṣé ò sí ìyọnu kankan o. Kó tó wá di pé kálukú padà sí ilé bá láti wá jẹun láti tún máa lọ oko. Ọ̀dà, ìgbẹ́ wo lẹ lè gbàgbé láéláé? Ọ̀pọ̀. Ọ̀yà, ìgbẹ́ tẹ́ ẹ lè gbàgbé láéláé tẹ́ ẹ lọ, mi ò mọ bí tẹ́ ẹ ti dẹ́ o, ṣùgbọ́n tó yẹ pé ẹ lè gbàgbé láéláé tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ ṣeun. Nínú àwọn ìgbẹ́ Ìjẹ̀bú tí a máa ń lọ dẹ ní Igbó Ìjẹ̀bú. Igbó Ìjẹ̀bú. Ta ló nígbẹ́ yẹn? Èmi náà mo ní lábàlá. Kí ló wá ṣẹlẹ̀ lọ́hùn tẹ́ ẹ lè gbàgbé láéláé? Aburú kankan ò ṣẹlẹ̀. À ń pè bẹ̀ ní bá òkú. Ṣe ọ̀tán. Ṣe ọ̀tán. Àwọn náà wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ tọwọ́ tẹsẹ̀. Ẹran sì kú bẹ́ẹ̀. Inú mi ń dùn. Gbogbo ìgbà bá lọ bẹ̀, n ò rí aburú kankan, n ò rí ìkọ̀sẹ̀ kankan. Àwọn náà sì ń gbà mí tọwọ́ tẹsẹ̀. Bẹ́ẹ̀ ni
àbí tí à ń pè ní bàbá àjọ náà, Ìgbó Ìjẹ̀bú náà báwọn náà ṣe gbà mí tí wọ́n kó mi mọ́ra nù. Jẹ́ bí àárín yẹn bí ó ṣe jẹ́. Láàárín àwọn tí ẹjọ́ ń dẹ̀gbẹ́, ǹjẹ́ aáwọ̀ kankan ṣẹlẹ̀ láàárín wọn tẹ́ ẹ̀ rí yanjú nígbà yìí tẹ́ ẹ wà tó ẹ pọ́dún kejì lẹ tó yanjú ẹ̀? Ẹ ṣeun. Èyí tí a bá mọ̀ tá a bá fi dé oko náà láti yanjú rẹ̀ ká tó wọnú oko, ká tó wọ̀gbẹ́. Ẹni yìí o, wọ́n jọ ní aáwọ̀ láàrin ara wọn o, débi wípé àwọn bàbá wo sì bọ̀gún fún wọn kó tó di pápá mọ̀ lo oko tán kan bá ti wá sọ pé lágbájá àti lágbájá báyìí o, wọ́n ń ṣe báyìí láàrin ara wọn o. Ó dìgbà tí òbí wọn bá tó yàn tí wọ́n tó rí nǹkan yẹn yanjú ká tó máa lo oko. Ó dàkọ̀ bá àjọsàn ń tó ni. Bẹ́ẹ̀ náà ni. Táyé pé ẹ wá wò pé lágbájá àti lágbájá wọ́n fẹ́ ìyàwó ara wọn, tàbí pé lágbájá ti gba ìyàwó lágbájá, ẹ wá fẹ́ yanjú ẹ̀ fún wọn. Sẹ́nìkan dá ìyàwó ẹnìyẹn padà fún ni ká tó máa dẹ̀gbẹ́ lọ. Sẹ́nìkan dá ìyàwó ẹ̀ padà fún ni. Ẹ ṣeun. Àyíbo lẹ́ yanjú ẹ̀ sí. Ẹ ṣeun. Nǹkan tí èèyàn bá fi hàn yàn ń lèèyàn ó rí. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí á mọ̀ tó bá jẹ́ wípé inú sóònù ọdẹ tí wọ́n bá wà nǹkan báyẹn bá fẹ́ máa ṣẹlẹ̀, wọ́n ó ti pè wọ́n nínú sóònù ọdẹ torí bọ́dẹ ṣe wà yìí kò sí kálukú ní ẹ̀ka wọ́n ó ti pè wọ́n ó ti bá wọn yanjú rẹ̀. Ká wá pé wọn ò yanjú ẹ̀, wọn ò sì sí sóònù kan náà, ìgbẹ́ tiyín wọ́n ti wá pàdé, àwọn èèyàn wá gbé sí yín létí pé lágbájá yìí ó fẹ́ bẹ́ẹ̀ lágbájá, ó wà nílé rẹ̀, ẹ̀yin sì fẹ́ lọ gbé báyìí, bó lẹ ti ṣe? Ó di pé wọ́n ti fẹ́ra wọn sílé. Ó ti gbàyàwó àmọ́ kéèdì ìbímọ fún un. Tọ́rọ̀ bá wá lórí rẹ̀ á pẹ̀tù sí náà ni. Irú ẹ̀tù wo? Kọ́mọ̀ bá sí wàhálà, wọ́n mọ̀ bá jà kí wọ́n mọ̀ nira wọn sínú. Torí ẹ̀tù tẹ́ bá pa sí ẹ rántí pé gbogbo wọn náà ni ó wọnú gbóúnjọ náà. Àyànjú rẹ̀ náà ni wípé iná mo sọ wípé àwọn àgbàlagbà wọ́n péjọ wọ́n sọ ó dà tó bá jẹ́ wípé lọ́sàn-án ni wọ́n tó rí yanjú tí wọ́n ó sì dàbí kálukú bó ṣe rí ní tó bí wọ́n bá ti yàn àní lọ ní oko. Ọyìn bàbá, kí ló dé tẹ́ ẹ̀ dáwọn méjèèjì padà? Kẹ́ ẹ wá lọ ọ̀gbẹ́ ẹdíyín, tẹ́ ẹ bá wá darí ìgbẹ́ dé nírọ̀lẹ́ káwọn àgbàlagbà wá jókòó. Gẹ́gẹ́ rí bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun, a máa rí bẹ́ẹ̀. Ó máa rí bẹ́ẹ̀. Léètọ́ bá jẹ́ wípé sẹ́mọ̀ àmì ìwà tó jẹ́ wípé èèyàn ń yọ̀rọ̀ èèyàn fẹ́. Ara tí àwọn bàbá wa sọ lẹ́ẹ̀kan náà ni pé ní tí ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ó ti ń ṣẹlẹ̀. Àmì ò mọ̀ sí nǹkan wọn ò ní gbé hàn. Lágbájá ti jẹ́wọ́ sẹ́. Ṣùgbọ́n èètọ́ bá ti hàn lódà pàápàá láti di ọkọ̀ ká tó gbéra kúrò lọ́yọ̀ọ́ àmọ́ ọdún padà pé lágbájá yẹn padà ẹ lọ dúró tí wọn ò ní bá wa lóko pẹ́ẹ̀pẹ́ torí kí àkóbá tí wọ́n mọ̀ lọ ran àwa. Èèwọ̀ ọdẹ nu. Bẹ́ẹ̀ ni. Kí tó láwọn èèwọ̀ ọdẹ ní? Ìwọ rẹ̀ náà ni pé ọdẹ ò gbọ́dọ̀ gba ìyàwó ara wọn. Nàmbà 1 nù. Nàmbà 2 ni wípé ìyàwó ọdẹ ẹgbẹ́ mi tó bá jókòó bí mo ṣe jókòó yìí tó dìde kó ń bẹ yìí gbọ́dọ̀ jókòó ń bẹ tí n bá jókòó ń bẹ gẹ́gẹ́ bọ́n bàbá wa ṣe ń sọ mo ti dalẹ̀ ògún táàjọ ń dì mú nù. Túùlù nù. Tírìlì ńkọ́? Nàmbà 3. 3 ni wípé tí a bá rí ìyàwó ẹgbẹ́ ọdẹ ara wa pé à ń to kóbọ̀ àbí kan pé lágbájá
gbèrú wà nǹkan kan tó sì mọ̀ pé ọdẹ ni àbí kan ni ọkọ rẹ̀ tẹ́ bá wá gbèrú ẹ wàá pàrokò kan lé lọ́wọ́ àrokò ní wípé wọ́n lè fún ní nǹkan kankan nípa láàrin ọlọ́dẹ bí pé tí wọ́n bá délé o báńkì lágbájá yóò fi jíṣẹ́ fọ́dẹ rẹ̀ fún ẹgbẹ́ rẹ̀ torí pé ọwọ́ gbèrú gan tí wọ́n ti kọjú síra wọn àbó yí ẹ̀yìn po sí wọn ó ti túmọ̀ sí pé ó ti bá a ní nǹkan kankan nu ṣùgbọ́n tó bá ti pa àrokò lé lọ́wọ́ tó délé tó fi jíṣẹ́ kò sí nǹkan kan mọ́ yóò tún kíra wọn nú wọn ó dùn síra wọn. bàbá ọdẹ Yes sir. ẹ kọ́ wa ní egbòogi tí yóò wúlò fún gbogbo àwọn tí ń gbọ́ yìí. Ògún ọmọ dọ́wọ̀ fún wa àṣẹ àní sírin àṣẹ ibi ibi ọ̀pọ̀ náà àní rìn àṣẹ Ògún lákà ayé ìjàsẹ̀ kókodò tí rú mìnìmìnì òòṣà tí ò lẹ́ǹdínlógún tí ń fobì sọ̀rọ̀ bá ó bàbá mi bá rẹ o. bọ́ọ̀sẹ̀ Ògún ọmọ sọ wa àṣẹ wà. ìkan ń bẹ ni wípé kì í ṣe nǹkan kankan ṣùgbọ́n nù ìṣọ́ra náà ni kí ọ̀dà apá kìíní kan má bàa ká yẹn. ọ̀dà ewé òrúwọ ewé òrúwọ ewé òrúwọ àti ewé ewúro àti ewé ewúro àgùnmọ̀sẹ̀ á gún papọ̀ mọ́ ọṣẹ dúdú á wá lọ wá epo òrókò epo òrókò bẹ́ẹ̀ á wà á kó síbẹ̀ á máa fi á wẹ̀ wà kó sí ibẹ̀ inú epo òrókò á máa fi wẹ̀ á máa fi wẹ̀. bẹ́ẹ̀ iṣẹ́ kíní ń ṣe àsínà lélẹ̀ o. àṣínà ni. bẹ́ẹ̀ ni ẹni ọ̀nà bá dí mọ́ tí ò ráàánú kankan sáré kan sí. lónìí jí ó bàjẹ́ àmín. ìkókù kọjá bí ìṣọ́ra ọ̀yà téèyàn bá ń lọ lójú ọ̀nà báyìí bóyá ní òkú àbí kan àwọn ìkùrọ̀ ojú ọ̀nà ìkúrọ̀ ojú ọ̀nà bẹ́ẹ̀ ni tí ojú ẹsẹ̀ wà lára bẹ́ẹ̀ rẹ̀. ni bẹ́ẹ̀ ni ẹyọ kan náà téèyàn bá wú tó bá mú èèyàn wá mú lọ inú ilé lẹ́nu ọ̀nà èèyàn bẹ́ẹ̀ ni téèyàn gbà wọlé bẹ́ẹ̀ ni èèyàn wá fi síbi ẹnu ọ̀nà àti wọlé òun. èèyàn wá pa pó yóò fi òkúta pa. bẹ́ẹ̀ ni ọ̀fọ̀ nítorí bá túká kù ń bẹ̀ tẹ́ bá rí èèyàn wá fi ọmọ àtàrí méje kùn yóò fọ màtàrí méje kù